Irú kí lèyí ọmọ anífowóṣe. Àwọn ènìyàn ti ní sí pé Kẹ́mísì Màmá èèyàn ìyá Sẹ̀bílì àǹtí Sídí ṣé pé ọmọ dùn síbẹ̀ ṣé pé ọmọ náà rẹwà. Tẹ́ ẹ bá gbàgbé ṣẹ̀mọ̀ pé ìyá Sẹ̀bílì gbogbo kárátà rẹ̀ gbogbo róòlù rẹ̀ kojú kó máa wọṣọ gbàgẹ̀rẹ̀ aṣọ ńlá nínú móvì lọ. Ṣùgbọ́n níbi móvì premium eléyìí tó wáyé lánàá tí ìyá náà bọ́ sí òkébé àwọn ènìyàn tí wọ́n ní ṣe pé aṣọ ńlá léèsì ni ò jẹ́ ká mọ̀ pé ìyá gan kárì ó pọ̀ síbẹ̀ ṣùgbọ́n àwọn ènìyàn ò fojú síbẹ̀. Ẹ gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa ṣé mọ̀ pé àwọn òṣèré orí ìtàgé kan wà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ pé wọ́n rẹwà látàrí pé ohun tí wọ́n máa ń ṣe nínú eré orí ìtàgé bíi kí wọ́n máa wọṣọ gbàgẹ̀rẹ̀ kí wọ́n máa wọ léèsì. Ìkan lára àwọn orí ìtàgé yẹn òun náà ni Kẹ́mísì Màmá èèyàn ìyá Sẹ̀bílì tí gbogbo yín mọ̀ sí àǹtí Sídí. Ẹ gbọ́ ẹ̀yin olólùfẹ́ tó bá jẹ́ pé àkọ́kọ́ tẹ̀yin wọn náà yọ ẹ bá tẹ subscribe tí ikú aya ikú ọmọ ìkọ́ngọ́ mẹ́ kò ní wọlé tọ̀ wá. Ẹ gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa sẹ́yìn ò gbádùn bí àǹtí Sídí ewúlẹ̀ ṣe lérò pé ó yẹ kí àǹtí Sídí náà kó bẹ̀rẹ̀ sí máa ṣe àwọn kárátà tí yóò máa fún wọn tán jẹ tí yóò máa àbí ìwòlẹ̀ tó yẹ pé eléyìí lẹ gbádùn kárátà kó máa wọṣọ gbàgẹ̀rẹ̀ kó máa wọ léèsì lẹ gbádùn ni àbókò náà jáde tán kó jáde tán bí àwọn ará yòókù.